ṣe nǹkan rẹ̀ ní fún wọn ní owó wọn. Má gbó owó mi bó pẹ́. Má gara wájú tibí fún wọn lówó wọn. Má gbó owó mi bó pẹ́. Jàgùjà ni wọ́n fi àjọ bojú ní sáré. Sàámú ṣíkà àdéhùn fún mi lówó mi. Olóòótọ́ lọ́mọ ẹ̀ sí Sàámú fún wọn lówó wọn. Wọ́n kì í jó sọ bẹ́ẹ̀ mú gbọ́ bẹ́ẹ̀ o. Ó yẹ kó béèrè lọ́wọ́ wọn pé kí ló fà tán fi nírùngbọ̀n tí wọ́n ní tí wọ́n dẹ̀ fi níyàwó lédì sí. Ó ń béèrè lọ́wọ́ wọn pé. Sàámú jẹ́ káwọn ọmọ ìmọ̀dé béèrè ọ̀rọ̀ lọ́wọ́ wa mọ́ ni. Kì í ṣe àwọn ọmọ olúwa ló ṣọlá ni. Ẹ wá bí. Bí ìgòdà gbogbo wọn mọ̀ kò délé ìmọ̀ nílẹ̀. Wá. Kí ló ṣe yín? Àwọn bọ́dá Sàámú ẹ fi wá sílẹ̀ o. Ẹ fi wá sílẹ̀ yẹ ká máa lọ. Òun náà ni mò ń sọ ká ẹ farabalẹ̀. Ohun tí mò ń béèrè lọ́wọ́ yín gangan tí mò ń sọ gangan ni pé kí ni túmọ̀ eléyìí? Ó ní kẹ́ fi wá sílẹ̀. Ọ̀gá yín lówó lọ́wọ́. Bọ́ọ̀hù wà nínú ilé yín. Ó gbọ́dọ̀ wà níbẹ̀. Pọ́ńpì machine yín ò dẹ̀ lè bàjẹ́ láyé pẹ̀lú bọ́ọ̀gà yín ṣe lówó tó yẹn. Kí ló wá fà tẹ́ fi ń rú omi káàkiri? Ẹ wo bọ́dá Sàámú ọ̀rọ̀ pọ̀ ń bẹ o. Wà ọ̀họ̀ wo ló pọ̀ ń bẹ? Ẹ jọ sọ fún mi ìwọ sọ fún mi kí ló ṣẹlẹ̀? Mo Sàámú sọ pé ọ̀rọ̀ pọ̀ ń bẹ ẹ̀dẹ̀ fi wá lọ̀rọ̀ pọ̀ ń bẹ. Tọ́họ̀ bá pọ̀ ń bẹ ẹ sọ fún mi why are you doing this? Ẹ wo efi lòun lọ̀rọ̀ pọ̀ ń bẹ ẹ fi wá lẹ̀. Ara ń fún mi sáwọn ọmọ yìí torí olúwa ló ń ṣọlá mo rò pé èèyàn nice person ló máa jẹ́ bí wọ́n máa ń fẹ́ jọ ẹ̀sùn náà but. Ẹ wo bọ̀dá Sàámú bó ti ṣe sọ pọ́rọ̀ pọ̀ nbẹ ẹjọ́ ra fi wọ́n lẹ̀ o oríṣiríṣi nǹkan ló ń ṣẹlẹ̀ nínú ilé ọlọ́rọ̀. Nínú ilé ọlọ́rọ̀ oríṣiríṣi nǹkan ló ń ṣẹlẹ̀. Bẹ́ẹ̀ ni o. Sórí yìí burú ni kẹ́ lọ pọn omi láti àárọ̀ ẹ̀ṣẹ̀ wá kó sí ara yín ẹ̀ṣẹ̀ ń kó bọ̀ ń bíbá yìí ẹ ṣàlàyé náà kí ló kọ́kọ́ ṣẹlẹ̀ tẹ́ fi pẹ́ dé náà. Ẹ má bínú mọ́ àwọn tètè fún wa lómi pọn ni. Wọn ò jẹ́ kẹ́ pọn mi wọn ò jẹ́ kọ́ pé ojú bá fi sọ̀rọ̀ ó tún sọ pé wọn ò jẹ́ káwọn pọn lórí yìí burú ni. Ẹ tí ì mọṣẹ́ tẹ gbà o ẹ tí ì mọ bí tẹ́ ń lọ rárá àtọ̀. Ìdí ọ̀tara yín mo ṣí omi lẹ̀ fún yín kó lè easy fún yín ni o kó lè rọ̀ yín lọ́rùn ẹ máa fomi lé omi á máa waste omi inú storage á máa waste dànù ṣé alájà yín lẹ bá mi ra pumping machine àwítán idiot kan nu yín sọ pé just 1 minute ló fi ń waste 1 minute yẹn yàrá ìjà ẹ lè ra ni àwọn olórí burúkú ni gbogbo yín ni ta ló sọ pé ẹjọ́ sísìn. Agoro ó yá ẹ̀yin ẹnu àwọn ilé 10 eléyìí 20 ẹ dúró náà irú ẹgbà òṣìwò lẹ́ ń kó kiri yìí gan náà ẹ jẹ́ gbọ́dọ̀ fẹ́ gbẹ́dọ̀ òṣìṣọ́ òun. Ẹgbà tari já ni mà. Ẹ má wọrí tí n bá ti ń bọ̀ ní ọ̀la tí n bá jáde tí n bá ń bọ̀ mọ́là kòbókò mọ́là gidi ni màá rà ẹ tí mo ṣe tẹ̀gbà orí ti burú. kọ́ ọmọ wọn kò tí bẹ̀rẹ̀ ṣé síbẹ̀ kọ́lá jẹ́ gbà ẹ́. Sammu Alajo sẹ́ èrè yá. Àwọn ọmọ Jésù ń bọ̀ aráyé. Àwọn ọmọ Jésù ń bọ̀ èrò ọ̀nà. Àwọn ọmọ Jésù rẹ̀ ó yá. Ẹni fẹ́rẹ̀ kó nawọ́ sókè. Ó fẹ́ tẹ́ ṣé mo kí wọ́n gbà tí wọ́n ló gbà tí. Ẹ farabalẹ̀ ìjọsẹ́ ọmọ tí mo fẹ́ hẹ́ndì ẹ̀ sí ni àlùbọ́sà kékeré kan tó kó sínú omi. Tọ́ba máa ń lé mi ni wọ́n ti lé mi látẹ̀rọ. Dídé sókè bọ́ ojú rẹ̀ wálẹ̀ lẹ́nikẹ́ni tó bá wù ẹ́ o kò fi ṣàyà. Kéde ọmọ Alájọ kéde yá.
irọ́ ni ṣe bá ń ta omi ṣé ìrítẹ́rí wa yìí ìrítẹ́rí èmi yìí mo jẹ́ ẹni tó ń ta omi ni ó ní ṣe bá ń. má bínú jẹ́ máa lọ jà. kí iṣẹ́ yọ ọmọ olúwa ló ṣọlá náà ní ṣá. brasa màá náà ni ṣe bá náà lè rí lọ́jọ́ yẹn bẹ́ẹ̀. kí ló ní tẹ̀yìn tí ń gbómi káàkiri kí ló fà tó fi jẹ́ pọ́bì náà lẹ ṣe gbé kiri. ẹ wo báwa tẹ̀ ṣe máa pọ́n mi láti sí yìí títí di ending of this year bá ṣe máa pọ́n nìyẹn o pọ́ńpì máa ṣì wà ó ṣiṣẹ́ perfectly well bó ní báwa ṣe máa pọ́n mi nìyẹn o. ìjọ wo ló ń jẹ́ ní ọ̀dìyẹ December nígbà bá dé mi kí ló dé. bẹ́ẹ̀ ni bọ̀dá Sàámú ọ̀nà ojoojúmọ́ báyìí lábàá máa pọ́n ojoojúmọ́ bá ṣe máa pọ́n jálẹ̀ ọdún yìí nìyẹn. No tó bá jẹ́ pé November ni máa yọ̀ǹda yìí December lásìkò bẹ́ẹ̀ dé mi mi fẹ́ kẹ́yọ̀ jíyàwó táìmì ẹ̀ ha wo bí ẹ wò ẹni sùúrù nígbà tó dẹ̀ ti rí bó ṣe rí ẹ ṣe fílẹ̀ kẹ́ kúkú wáṣẹ́ mi lọ. bọ̀dá Sàámú ṣé ẹ ti bá wa ríṣẹ́ síbò mí ní tẹ́níkà ẹ fi wálé síbi tá a wà ẹ fi wálé síbẹ̀ o. ọgbọ́n àwọn ọmọ ìgbọ́n ṣé láwọn ọmọ tó bá ń sọ́fà báyìí máa ń rò pọ̀ ń sọ́fà ni wọ́n máa ti ní làákàyè káì kò ní bàjẹ́ fún ẹ o làákàyè ò ní dípẹ́ta ó gbọ́n tó sọ yẹn ni ohun tó sọ yẹn ni pé ẹ rọra fi wálẹ̀ báyìí ó ní ṣé mo ti níṣẹ́ mi fóun nítorí wípé téèyàn ò bá jìyà nígbà míì tó bá gà tán kò lè rọrọ sọ. deep kò yẹ yín o máa pay dues yẹ o máa serve o máa go through àwọn nǹkan kan kó tó dípò dókè tó bá dókè tán wà lè ṣe kí ni wà lè rọrọ sọ. abẹ́rí nǹkan wọ́n fẹ́ ní story ńlá ni kò dẹ̀ ní bàjẹ́ fún yín ẹ ní báráyé fọwọ́ tì wọ́n wá ló máa ń sọ nǹkan kan nípa ọ̀gá yín wọ́n ló máa ń sọ nǹkan kan tí ò dáa nípa ọ̀gá yín pé bó ṣe máa ń treat ẹ̀yin ọmọ tẹ́ ẹ wà lábẹ́ ẹ̀ pé kò dáa tó ṣé bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́. jálọ ẹ má kó bá wa. kí ló ń ṣàwọn ọmọ yìí èmi solicitor tí mo fẹ́ help life fún yín ẹ wá bí ẹ wá sọ̀rọ̀ ọ̀gá yín fún mi. ẹ jọ Sàámú irú ìwà ìṣe ọ̀gá rẹ̀ máa ń wù. olóòní mo fẹ́ gbọ́ lẹ́nu àti wọn kí n lè di ọ̀rọ̀ gidi mú kó má jẹ́ báyìí ni mo ṣe máa mú ni. Hey Baba, most handsome and talented Baba. Yero, ṣé mi ló bá mi. Ẹ jọ̀ọ́ continue, èmi ń gbádùn yín ojú. Bọ́lá Sàámú bọ̀bọ̀. Ọba community bọ̀bọ̀. Yero, èmi ló bá mi. Fọ́mi ìṣàjù, fọ́mi. Agbára Ọlọ́run ọmọlúwàbí ló máa jẹ́ títí ayé máa fi tán. Báwo ẹ jókòó. Ẹ kú gbádùn ta ló fún yín ní drink. wọ́n ṣe mí lálejò bí ni olóríire ọmọ kan ni ọmọlúwàbí kan tó mà pọ̀n léèyàn òun ló ṣe mí lálejò bí. Èwo ni wọn. mi morúkọ ọmọ yẹn mọ́ o mo dẹ̀ morúkọ ẹ̀ tí àmọ́ tí n bá rí máa dà mọ́ ibi ìlú ti fún mi. Mo fẹ́ wá bá yín sọ̀rọ̀ ni mo fẹ́ gbà yín lọ́rọ̀ ni àti mo fẹ́ sọ̀rọ̀ fún yín mà bẹ́ẹ̀ ni. Madam àfi sùúrù láyé tá a wà yìí o èèyàn gbọ́dọ̀ máa ní sùúrù kó máa bà lómi láyé ni ẹnu ò gbọ́dọ̀ máa kun èèyàn jù àwọn èèyàn complain nípa yín which is not really good enough kò dáa tó o ní mo ṣe ní kí n wá gbà yín lọ́rọ̀ mo ṣe ní kí n wá bá yín sọ̀rọ̀ wọ́n dìdì sọ ni olórin gan kọrin ẹni tó dẹ̀ kọrin náà kí Ọlọ́run jẹ́ kó túbọ̀ tẹ̀ sí afẹ́fẹ́ rẹ̀ olórin náà ní bí a bá ń joyin bí a bá ń jàdùn bí a bá ń fi tan ewúrẹ́ jọ ká o ká má gbàgbé pé àtìpó la jẹ́ láyé o àtìpó ni gbogbo wa jẹ́ láyé bó bá dọjọ́ kan gbogbo wa máa ṣe kí ni a máa bọ́lẹ̀ nínú mọ́tò ìjọ́ tá a bá máa bọ́lẹ̀ nínú mọ́tò kọ́lọ́run jẹ́ kó jìnnà dáadáa ni kọ́lọ́run jẹ́ ká dàgbà kọ́lọ́run jẹ́ ká darúgbó bẹ́ẹ̀ ló máa rí lórúkọ Jésù èmi àdàgbà máa darúgbó kí n tó bọ́lẹ̀ nínú mọ́tò. Madam àwọn èèyàn complain nípa yín ládùúgbò pàápàá jùlọ àwọn ọmọ tó ń ṣiṣẹ́ lábẹ́ yín wọ́n ń really complain nípa yín gan wọ́n lè ṣe dáadáa rárá wọ́n á rí yé báyìí adé máa bá wọn ẹ̀dẹ̀ mọ̀ pé kò sówó ń ta èwo ni kẹ́ ẹ mẹ́gbà dání kẹ́ ẹ máa fún yàn lóúnjẹ
kò dáa pẹ̀lú gbogbo nǹkan tí wọ́n wá ń sọ yìí mo wá wò sọ́tún sósì mo á rí i pé ó dàbí pé ẹ ní issue. ṣé ẹ ń sọ indirectly ń sìn pé mo ní problem ni. ẹ get mi mo rí ẹ ní issue pé èèyàn ní issue ó yàtọ̀ sí pé wọ́n ní kéèyàn ní problem. that is you telling me pé mo ní problem nínú ilé mi. no mi ò sọ bẹ́ẹ̀ mo lè ní issue mi lè ní problem you have issue somebody you have issue is different from you have problem. ṣé ìkọ̀kan náà ni méjèèjì ni ẹ wojú mi ní kẹ́ fi bá mi sọ̀rọ̀ ní madam mo sọ ẹ wojú ojú lọ̀rọ̀ wa. bọ́dá ẹ ti sọ nǹkan tẹ́ fẹ́ sọ right ṣé bẹ́ẹ̀ nínú yín lẹ fi sọ̀rọ̀ etí ni mo dẹ̀ fi gbọ́ mo dẹ̀ ń fi ọwọ́ mi tẹ fóònù ṣé tí ni mo fi ń tẹ fóònù ni. torí wọ́n sọ pé ojú lọ̀rọ̀ wa ni. kí ni problem yín gangan náà. ẹ má bínú ma. ṣé bẹ́ẹ̀ ẹ ti sọ nǹkan tẹ́ fẹ́ sọ tán. mo ti gbá yín lọ́rọ̀ tán ma. nǹkan tẹ́ dẹ̀ mú ẹ ti enjoy yẹn tán àbí. bẹ́ẹ̀ni kò sí wàhálà mi tí enjoy yẹn tán mo ì máa mú mà sí ìkù díẹ̀ ṣé kìí ṣe pé ẹ̀ ń bínú ẹ fẹ́ rubbish mi jáde ẹ jọ̀ọ́ ẹ má jẹ́ kó rí bẹ́ẹ̀. wá má bọ̀ ó ní má bọ̀ orí ẹ pé ọmọ tó fún mi ní górẹ́gì ni ọmọ dáadáa ni kò ní bàjẹ́ fún ẹ wọ́n bí bọ́tì ṣe jẹ́ ọtí ọmọlúàbí ní gbogbo àgbáyé ìbànújẹ́ ò ní dé báyìí ìwọ ọmọlúàbí ò dẹ̀ ní kúrò lára ẹ orí ẹ pé wọ́n ní kò máa lọ mí ní pẹ́ máa lọ sí wa ọmọlúàbí ni òun gangan ọmọlúàbí. jọ kó tún wá bí wá bí méjì sí jọ kó lè fún mi sọ̀rọ̀ mi ti wọ̀ yìí létí. bọ́dá ṣé bẹ́ẹ̀ sọ pé ti ṣe tán ẹ mú tí yín kẹ́ wá máa lọ kò sí problem. kò sí wàhálà ẹ ṣé mo dúpẹ́. ṣe ṣáà ẹ enjoy drink yín dáadáa. mo rí pé ẹ enjoy yẹ. mo enjoy yẹ o mo enjoy yẹ. kí ló dé dúró ná mo ní kó bẹ́ ọwọ́ ẹ̀ fún mi abó fẹ́ kí n bẹ́ ti tọ̀dọ̀ ẹ. agoroda. èmi rè máa. gba àdá yẹn lọ́wọ́ ẹ̀ wọ́n bá mi bẹ́ orí ẹ̀ dànù. ẹ jọ̀ọ́ mẹ́ má jẹ́ ń bẹ́ ma ẹ jọ̀ọ́. ẹ jọ̀ọ́ ma. ṣé ẹ sọ pé ẹnu mi ò ka yín mọ́ ní báyìí nínú ilé mi tí mò ń bọ yín tẹ́ ń gbélé ọ̀fẹ́ wèrè yìí ó lórí láyà ṣé mo rán ẹ ṣẹ́ mo rán ẹ kó bá mi entertain èèyàn lórí láyà ó wọ inú bá mi lọ ó lọ mú díríkì fún yàn mo rán ẹ ṣẹ́ gbogbo yín náà ẹ wá mo ní kó bẹ́ẹ̀ ẹ ń sọ fún mi pé mi ní right nínú ilé mi kọ́ yẹn mi ní right kò sí wàhálà ẹ rò pé mo sọ pé mo máa fúnra mi ra ẹ̀rìn kí ló ń jẹ́ kòbókò mọ́là mo ti rà á ó dẹ̀ pọ̀ gbogbo yín lẹ máa padà jẹ yá yìí. èyí náà ẹ máa ń ṣe kọjá yín kí ló gbé yín lọ sínú bá madam tẹ lọ mú drinks fún yàn. ẹ máa ń sọ fún un ni o máa ń gbọ́ràn ó ti kó bá wa ní ìsín. tó fi ṣe yìí àbí lẹ́sẹ̀ ràn lójoojúmọ́ gbọ́n kó bá lómi jà ní. Oh yes, great people. Great people. Great people. Tí ní bá dùn láti wà bíbá ilé ni ẹjọba àpàtẹ́wọ́ fún màmá wa. Oh no inú yóò dùn tẹ́ bá àpàtẹ́wọ́ fún màmá wa. Ẹ ṣé gan. Ìdí tí mo ní kẹ́ ṣe bá àpàtẹ́wọ́ fún màmá wa ni pé a ṣe akitiyan gan, a ṣe wàhálà gan kó tó di pé a rí wọn gbé wá sí bíbá yìí. Torí pé èèyàn yìí ni wọ́n, ẹni yìí ni wọ́n, ẹni ẹ̀yẹ ni wọ́n láwùjọ. Ká tó rí wọn sà, ká tó rí wọn mà, á ṣe ọ̀pọ̀lọpọ̀ wàhálà. Kò yẹ kí n gbà yín láyè láti sọ̀rọ̀ bọ̀ torí pé ìjókòó ni ẹ bèrè nǹkan tẹ́ fẹ́ bèrè mà. A mọ̀ pé ó wà difficult láti gbé mọ́mí wa wá síbí báyìí. Mommy, we are happy to see you. You can say that again. Torí èmi fúnra mi, mo ti lọ sí ọ́fíìsì madam ní ọjọ́ kan rí torí pé láti àárọ̀ di alẹ́ mi ì rí madam ti di bá ṣe ń sọ̀rọ̀ yìí. Oh well, since tẹ́ ti lọ sọ́dọ̀ madam rí tẹ̀jẹ̀ kan rí wọn àǹfààní lélẹ̀ tẹ́ fi rí wọn face to face báyìí so gbogbo béèrè tẹ́ bá ní ẹ dúró ẹ̀ sí wọn ẹ béèrè nǹkan tẹ́ bá fẹ́ béèrè. I'm very sure you guys will enjoy this and you'll be very happy by the end of the day. ẹ bá mi pàtó fún ọmọ alẹ́ kan sí. fún ìwà ìrẹ̀lẹ̀ tí màmá wa ní ẹ bá wa fún ọ látọ̀ọ́ ẹ jókòó ẹ ṣé gan mo dúpẹ́ mo appreciate pé ẹ pè mí wá sí bíbá lọ́jọ́ ìní
ṣẹ́rí ilé ayé yìí ó bíntín gan. Ayé bíntín gan. But nǹkan tó wà tí èèyàn gbọ́dọ̀ understand gogogogo is kéèyàn understand life itself. Nǹkan tó ṣe pàtàkì jù nínú ayé yìí ó ní ká nífẹ̀ẹ́ ara wa. Gẹ́gẹ́ bí Bíbélì àti ìwé mímọ́ tó kù tí wọ́n ṣe sọ. Wọ́n ní fẹ́ràn ọmọlàkejì rẹ̀ gẹ́gẹ́ bí ara ẹ̀. Àbí bẹ́ẹ̀ kọ́? Bẹ́ẹ̀ni. So ẹ jẹ́ ká kóra wa pọ̀. Ẹ jẹ́ ká kó èèyàn mọ́ra. Ká fẹ́ràn ara wa. Àtẹnitẹ́ mọ̀, àtẹnitẹ́ ò mọ̀. Ẹ jẹ́ ká ṣera wa ní ọ̀kan. Ó dàbí èmi bí mo ṣe wà báyìí sí. I have a lot of people tí wọ́n ń gbé pẹ̀lú mi. Tí wọ́n dàbí ọmọṣẹ́ àbí tí mo kàn mú mọ́ra tí wọ́n wà pẹ̀lú mi. Ìkan nínú wọn wà níbí báyìí. Àbí mo parọ́? Bẹ́ẹ̀ni ma. Bẹ́ẹ̀ ni pé mo parọ́. Ẹ parọ́ o, mo ní kí ẹ parọ́. Wọ́n jẹ́ sọ pé ẹ̀ ń parọ́ lórí gbogbo ọ̀rọ̀ tẹ́ ń sọ látàwọn ọkàn rẹ̀ nìyí àwa kan ti rí pé ẹ̀ ń tọ́jú wọn. Ìwọ náà sọ bẹ́ẹ̀. Ẹ ṣe gan. Ṣé rí ẹ̀rín tẹ ló ń rìn yẹn is a sign of happiness. Kò dẹ̀ kí ń ṣòun nìkan. Bẹ́ẹ̀ ṣe máa rí gbogbo àwọn tó kù ẹ̀ náà nìyẹn. Torí kí ni mo tọ́jú wọn gẹ́gẹ́ bí ara mi. Bákan náà ni wá. Lóòótọ́ ọmọṣẹ́ náà jẹ́ ṣùgbọ́n bákan náà ni wá. So nǹkan tí mo ń try láti jẹ́ kó yé wa nìyẹn. Ìfẹ́ gangan ló ní ayé. Ẹ jọ̀ọ́ nǹkan tí mo ń sọ ṣé ẹ̀ ń try láti pick ẹ̀. Yes ma, very well ma, we are really enjoying you ma. Thank you very much. Thank you. So nípa business ṣé rí business jẹ́ nǹkan tó sensitive gan. Ó dẹ̀ tún simple. Kò sí anybody, okay, ẹ jẹ́ kí n fi ọmọ bíbí ṣe example. Kò sí ọmọ tá bí lẹ́ni tó ń rìn lọ́jọ́ náà. You do it gradually. It's a process. Kí n fi mi ara mi kí n fi ṣe example. I started my business from the scratch. Like from nothing. Tẹ́ bá ń gbọ́ àti àpáta dìde, èmi ni mò ń jẹ́ bẹ́ẹ̀. Níbi tí mo délé nìyí, to God be the glory. Kò sí anybody tó lè sọ pé òun ní ipa kan àbí kejì nínú life mi láti ìbẹ̀rẹ̀ débi tí mo bá dé yìí. So that is just nǹkan tí mo ń try láti jẹ́ kẹ́ mọ̀ pé the best way to understand life is to lead a good life. Àlọ́ kábọ̀ kan ò sí níbẹ̀ o, Sammu bọ̀dá Sammu Alajo. Èmi fẹ́ gbọ́ mi. Bọ́dé, ibo ni ibo la wà yìí? Guys, babe mi ẹ lélẹ̀, ṣó ti yé yín? Nǹkan tá a bá fẹ́ ṣe, ẹ jẹ́ ká ṣe pápápá. Àbí báwo lè ṣe máa wà tó máa treat yàn bí ẹran. Babe, farabalẹ̀ gidi gan. Wọ́n ti ròyìn woman yẹn fún wa. Àbí adẹ̀ ti gbọ́n pa ẹ̀. But wọ́n má worry ntí ẹ̀. Má worry kó farabalẹ̀ gidi gan ṣùgbọ́n. A máa kidnap ẹ ni. Wo bí? Tàbí kí wọ́n fún wa ní líǹkì ẹ̀. Ká wọlé sí la. Sórí gbogbo owó tó ń gbójúlé yẹn ká kó ń gbé. Ọlọ́run ò ní jẹ́, Ọlọ́run ò ní jẹ́. Bọ́dé jọ sọ fún mi kí ló fi yàtọ̀ sí madam. Àbí sọ fún mi kí ló fi yàtọ̀ sí ọ̀gá mi. Ọlọ́run ò ní jẹ́ tó bá jẹ́ ìwà burúkú tẹ̀ ń wù lélẹ̀. Ẹ jọ̀ọ́ ẹ lọ ti ọwọ́ ẹ̀ bọlẹ̀. Torí tí àlọ́ bá lọ, àbọ̀ àbọ̀. Torí kò sí ẹni tó pààyàn lẹ́kún láyé yìí. Wọ́n máa pa òun náà lẹ́kún ni èmi ò ṣe o. Ìdọ̀rẹ́ gbé mi ṣubú. Bàbá bí. Ó láriwo tó ń pa. Bọ̀dé lè máa jọ́ mọ́ òtè. Àwọn ìṣòtè o. Káàkiri sọ́la bọ̀dé máa pàdánù. Wo bí? Ẹ farabalẹ̀. Tí wọ́n bá bí aláya ẹ̀dá. Gbogbo tó rí bíbí. Jẹ́ agbọ́n níta. Ó lọ nìyẹn. Ẹ má wọrí. Màá bá a sọ̀rọ̀. Ó máa padà wá. Pé kí ni? Ó máa padà wá. Màá bá a sọ̀rọ̀.
dúró àbí kí ló ń ṣe. ọ̀rẹ́ ṣé kìí ṣe pé bébì tó ń lọ yìí ó máa lọ kú bá wa ṣá. ṣé o mọ̀ ipa fẹ́ stage kínní ni èmi ò kí ń jalè o. bọ̀dé ló ní problem yẹn ṣé wọ́n fẹ́ jalè ni. mi ò jalè sẹ́ àbí wọ́n pààyàn. mi ò pààyàn. tó bá ti pààyàn ṣe problem wa ẹ̀ bọ̀dé ló mọ̀ ní problem yẹn tiẹ̀. Sammu o Sammu o Sammu Alajo Sammu o Sammu o Sammu Alajo Sammu Alajo. Irọ́ ni o àbójú mi ń tàn mí ni Mr. Banji. ẹ rà bọ̀. ṣé ẹ̀yin ni mò ń rí ìṣá. èmi kúkú ni wà. Are you sure? ẹ̀yin ni mò ń rí. èmi ni wà. Hey, ẹ rà bọ̀. ẹ káàbọ̀. Níbo lẹ lọ látijọ́ yìí? Please let's go inside. Ẹ jẹ́ ká wọlé. ẹ má jẹ àṣeyọrí àti wípé bẹ́ẹ̀ ṣe múra yẹn nígbà tí pẹ́ ń jáde ni ṣe bá ga. Kò matter, let's go inside. ẹ jẹ́ àjọkọ̀. Ó dà ó máa sit down. Ẹ jókòó. Sísí mi máa bọ̀ wá jókòó. No, wá jókòó ó máa bọ̀. Wá jókòó. Mr. Banji. Ma. Níbo lẹ lọ látijọ́ yìí? Láti bí ọdún 5. Tẹ́ ẹ bá tiẹ̀ lè sọ fún anybody, ẹ lè sọ fún àwọn àtàjẹ́ tìrín náà. You could have confided in us. Àti ẹ̀mú bí ta lè wáyé sí àkàndídé rí yín just like that. Kí ló ṣẹlẹ̀? Where have you been? Mr. Banji ẹ sọ̀rọ̀ ni. Ó ti o. Àgbàlagbà. Ṣé kò ṣe pé nǹkan? Oh my goodness. What happened to you? Mr. Banji, please say something. Actually, ó tẹ̀ níbi tá à ń lọ tẹ́lẹ̀ tá a fi ìyá sọ́dọ̀ ni. Tẹ́tẹ́ lọ padà wá yọjú sí wa. Oh my God. Ẹ ṣe wà. Just know that whatever it is, you can relate with it. No problem. Ẹ ṣe wà. All right. Let's take care. Jọmọ. It's Bravo Productions. Move your body one by one. Your body shape it turn me on. Me I cannot get enough of you, my baby. Kí lẹ̀ ń ṣe? Ẹ jókòó kọ dí síbi jàre. Ẹ lè ju dí ni. Bẹ́ẹ̀ni, kan ò gbé kangan nìdí ọ̀hún. Ẹ kọjú síbi kẹjọ dáadáa. Fight for you like a ninja. Take care of you like your mother. Only you cause I cannot another. So I basically. Kí ló ṣe? Ẹ súnmọ́ wèrè kẹ́ wò ó dáadáa jàre. Dami. Kò tí ì dìde náà. Wèrè wo ló wà bẹ́ẹ̀ ni? Ta ló wà bẹ́ẹ̀? Ma. Súnmọ́ àwọn wèrè kó bó ṣe ń ṣe jàre. Kí ló ṣe? Jẹun ni kí ló ń wí kí nẹ̀? Ẹ gbé wèrè bọ́ta kẹ́ lọ wẹ́ lọ lórí jàre. You sure? Akọ tí ń farapa. Ilé tí mo ń sọ yìí, if I'm not mistaken, ilé àkọ́kọ́ ni it's an uncompleted building. Ẹ ká sọ. Ẹ sà. Ẹ ká sọ bọ̀dá English ẹ káàbọ̀. Ṣé o rí pé wọ́n pupa ní English ni wọ́n nà? Ẹ jọ Ilé mo ṣọ́ ilé yìí ni. ẹ jọ mo ń bèrè bùnmi. Bàbá tó ní ilé ìgbọ̀n làwa gan dúró dè wọ́n ti jáde wọ́n dẹ̀ náà máa bá wa bí òun la ṣe jókòó. Ṣó tán tó ń fọwọ́ gbá mi lẹ́ẹ̀kan. Ẹ má dá lóhùn jàre, èmi mọ Bùnmi rí o, mo mọ Bùnmi rí kódà ọ̀rẹ́ mi ni. Àmọ́ tó wà ń bẹ̀ ni pé Bùnmi ti kúrò nílé fún bí ọdún 3 o. Mi ò wá lè sọ pé ibi báyìí ló lọ. I can't say, but mo mọ̀ rí.
Ọdún mẹ́ta. Bẹ́ẹ̀. Ẹ̀ẹ́dẹ̀. Ìsọmọ́rọ̀ náà pẹ̀ mọ́ tí. Ẹ̀sọ̀ ẹni tí mo sáré bọ̀. Báńkì. Who is this? Báńkì. Bọ̀dá Sàámú. Báńkì. So good to see you. Ó kú ọjọ́ mẹ́ta. English. Kí ló wá ṣe bí? Kí ló wá ṣe bí? Ó ti tọ́jọ́ mẹ́ta. Ó ti tọ́jọ́ mẹ́ta Mr. Bájí ibo lẹ́gbà lọ́gọ̀ọ̀gọ̀. Á ti fẹ́ tó bí ọdún bíi 5 báyìí tí mo ti rí yín. Kí lẹ ṣe bí? Bẹ́ẹ̀ sọ tó yọ náà ẹ má béèrè question yẹn jọ. Kí n má béèrè question bíi tẹ́ èèyàn mi mà ní English. English. Ẹ má bẹ̀rẹ̀ nìyẹn. Inú mi dùn láti rí yẹn. Inú èmi náà. Ìgbà tó máa fi lọ ń gbà yẹn bí ọdún bíi 5 yẹn. Bàbá yìí kò tí parí bí ìtàn gbà yẹn. Àwọn ọmọ ẹ̀kọ́ wà bí Bùnmi àti Yẹmi. Bùnmi kékèké yẹn kò ju bí ọmọ ọdún 10 lọ́gbà tó máa fi lọ. Kò ju bí ọmọ ọdún àbí kò lè ju bí 15 years lọ. Níbí kí lè wá kiri kí lè ṣe? Sorry, introduction. Pastor community wa rè. Ní gbogbo community ìpàlápátá, the only authentic and genuine pastor ní community wa only. When you hear magical, this is magical. When you hear clean vision, this is vision. When you hear clean gbogbo ẹ̀ only. À ń lọ síbì kan ni. Bẹ́ẹ̀ ni, ọmọkùnrin kan ló lùyàwó ẹ̀ ó yọ léyìn. Èyí mẹ́ta wájú ó yọ dànù. Ìgbà táwa ṣe find this bánsà gangan òun lọ́kọ ẹ̀. Bánsà yẹn ó ga ju ẹ̀ lọ, ó dẹ̀ fẹ̀ ju ẹ̀ lọ. So pastor sọ báyìí wá ní pé tó bá débẹ̀ ó máa fi agbára Ọlọ́run ó máa fi ní kó tẹríba. Bánsà. Bẹ́ẹ̀ni. Bẹ́ẹ̀ni. Ọlọ́run á wà pẹ̀lú yín, ògo yín á búyọ, Jésù Olúwa wa. Bẹ́ẹ̀ni. Àwa náà kọ àdúrà sá o. A nílò àdúrà sá o. Àdéhùn gbàdúrà fún mi jọ kan ní máa kọ́lé tèmi. Béèyàn kan ṣe pè mí nìyẹn ó dẹ̀ fún mi ńlẹ̀ lọ́nà Ṣókótó. Ṣókótó. Bẹ́ẹ̀ni ọ̀nà Ṣókótó wọ́n fún mi ńlẹ̀ bẹ́ẹ̀ odindi one plot báyìí wà tí mo ní láyé mi tí máa fi ń yan gan ọ̀nà Ṣókótó ló wà. Mo bá yín yọ Ṣókótó. Bẹ́ẹ̀ni sà. Bọ̀dá Sàámú. Kẹ́ má lè kí wa nítorí bọ̀dá English tẹ̀rí òun náà lè ṣe rá wa bí. Ìgbà tó kúrò ládùúgbò òṣì ti ṣẹlẹ̀ ládùúgbò. Orí burúkú ti kọ́ ládùúgbò. Wèrè ti kádùúgbò. Wèrè kẹ. Wọ́n máa wọṣọ báyìí àti wíìgì onímọ̀kẹ́ wèrè ni wọ́n ara wọn rè máa tó ti ẹ̀jọ́ tó lóhùn òun ìṣòro burúkú fún mi ní nọ́mbẹ̀. Dáì nọ́mbà tiẹ̀ síbẹ̀ kò dẹ̀ pé straight 35,000 naira credit ló wà ń bẹ̀. Any number ló lè fi síbẹ̀ o. Ó bá jẹ́ Doha number fi síbẹ̀, ó bá dẹ̀ jẹ́ Pakistan number fi síbẹ̀. Ó bá dẹ̀ jẹ́ ti Chile náà ni fi síbẹ̀. Nọ́mbà tó bá ṣáà ti ń lò lórí WhatsApp ni kò fi síbẹ̀. Tó bá ti fi sí, tó bá ti fi pè mí, máa wáṣẹ̀ up. Máa wáṣẹ̀ up. Tó bá jẹ́ nọ́mbà yẹn ló lò lórí WhatsApp fi síbẹ̀, máa wáṣẹ̀ up. I'll waz you up. You waz me. Yeah. Die. Okay. What's your English? I say. Ṣọ́ra àwọn méjèèjì tó wà lẹ́yìn. Má pẹ́ lọ́dọ̀ wọn ilé mọ̀ṣú ni wọ́n. Ìkànnù wọn mèrè dẹ̀ ni. Ẹ jálọ. Ó dàbọ̀ ẹ pẹ̀lẹ́. Ó ṣe ìyìnyín kan ni. Bọ̀dá Sàámú. Ṣàánú fún yín. Lórúkọ Jésù Kristi ti Násárẹ́tì ẹ máa rí àánú gbà. Ọ̀nà yín á là sí rere. Bí ẹ ṣe wá síwájú Ọlọ́run lónìí, àmì wípé àdúrà yín ti gbà ó yá kó bà lé yín. Lónìí ẹ ó rí àánú gbà. A ó lè máa yin Olúwa. Jésù Olúwa wa. Àmín lórúkọ Jésù. Hallelujah. Ẹ dìde ẹ jókòó. Arákùnrin, ọ̀nà yín rújú o. Ọ̀nà yín rújú o. Ọ̀nà yín rújú gan o. Sọ bẹ́ẹ̀ tí ń bá èmi fúnra mi lẹ́rù tó bá ti mú yín tẹ́ bá fi ń ṣe báyìí tẹ́ fi ń gba tébù problem wà ní kí lẹ rí. Arákùnrin, ṣé ẹ tiẹ̀ lè sọ báwo lẹ ṣe rìnrìn àjò ayé yín gangan tó fi rí báyìí? Pastor, Sherry,
á ti tó bí ọdún 5 sẹ́yìn tí mo ti fi ìlú yìí lẹ̀ lọ sí ilẹ̀ òkun. Kí n má borí Ọlọ́run mọ́ra o. Òun sọ mí. Pásítọ̀, mo rí tadé ṣe. Àmọ́ lójijì gbogbo ẹ̀ kọ́ bẹ̀rẹ̀ sí dàrú ni. Kò tiẹ̀ yé mi. Mo dẹ̀ tún wá rò wípé bọ́dé ò bá dẹ̀ gbé mi ṣe bí máa dẹ̀ padà sílé. But kàyéfì bẹ̀ ni wípé èrò pé kí n padà wá sílé yẹn ò tiẹ̀ fìgbà kankan sọ sí mi lọ́kàn. Tó bá ṣèṣì sọ sí mi lọ́kàn, ẹ̀mí kan akọ́ gbé mi wọ̀ bí kí n kọ̀kọ́ sódò àbí kí n kó sẹ́nu mọ́tò bó dẹ̀ jẹ́ lọ́hùn ẹnu tírẹ̀nì kíkọ̀ ṣàkó sẹ́nu ẹ̀ kọ́kọ́. Jésù Kristi Olúwa o. arábìnrin farabalẹ̀ ìlú òyìnbó náà sọ o òun náà ti láwọn ronú pé bí akáwọn dúró sẹ́nu mọ́tò àbí kírènì ìlú òyìnbó ni kì í ṣe bí o ìyẹn dẹ̀ ti kọjá farabalẹ̀ o. mo gbọ́. ṣẹ́rí bí mo ṣe padà wá sílé gan kò yé mi. Mo kàn rántí wípé mo wà nínú plane window tó ṣẹ́rí gbígbà tí pé kí n sọ lẹ́sẹ̀ ni kí n kọ gbà bẹ̀rẹ̀ bọ́lẹ̀ ló kọ́ ṣe mí lọ́jọ́ ta wí. wá sọ bẹ́ẹ̀ talárábìnrin farabalẹ̀ inú plane wọ́n ti bọ́lẹ̀ wọ́n ti wọ́n wájú wa àyẹ̀wò lọ́wọ́ wọ́n ti wà bí. ṣẹ́rí ẹgbẹ́ window gangan ní seat mo ní láti bẹ ẹni tí ó wà lẹ́gbẹ̀ẹ́ mi pé kó fún mi lórí ọ̀fẹ́ láti pààrọ̀ ààyè ní kí n bọ́ sáàárín. Ṣẹ́dẹ̀ á máa wò ó mi gan náà fìgbà kan túra lẹ̀ o ìdílé onígbàgbọ́ ló bí mi sí. Ó ní pásítọ̀ tí ṣe rántí ọjọ́ tí ẹ̀yin àti bọ́dà Sàámú tí mo pàdé yín ọjọ́ yẹn pásítọ̀ tí wọ́n máa ń gbàdúrà fún mi náà mo wá lọ bẹ̀. Because kó tó dásìkò yìí mi ò rí wọn mọ́ mi ò rí wọn bá sọ̀rọ̀ I lost touch. Then ó dẹ̀ ní ẹni tí mo lè tipasẹ̀ rí wọn bá sọ̀rọ̀ ẹni mo wá dé ibi tẹ́ ẹ ti pàdé mi tó sọ fún mi kó ti tó bí ọdún 3 tí yẹn ti kúrò ń bẹ̀. Pásítọ̀ kí n máa parọ́ tán yìí ọ̀rọ̀ ilé ayé mi ò yé mi mọ́ kò yé mi mọ́ àbí ṣé kìí ṣe pé Ọlọ́run ti kọ̀ mí. Ọlọ́run ò kọ̀ yín sílẹ̀ kò dẹ̀ ní kọ̀ yín sílẹ̀ láéláé nítorí bí mo ṣe ń gbàdúrà ohun tá a mú mi rí kódà ó lágbára ju bí ẹ ṣe ń sọ yìí lọ. A mú mi rí wípé lóòótọ́ ni ojú yín rẹwà àmọ́ ìṣòro tó ń bá yín fínra ó pọ̀ ju èyí tí agbára yín lè ká lọ. Nígbà tí a dá ayé ní àtètèkọ́ṣe ayé wà ní júújú òkùnkùn wá bo gbogbo ayé mọ́lẹ̀. ni Ọlọ́run sì ń rá bàbà létí omi. Ẹ̀mí Ọlọ́run wá ń rá bàbà lójú ibú. Genesis verse 1. Tí a bá wá tẹ̀síwájú nínú ẹsẹ̀ yẹn Ọlọ́run wá ní kí ìmọ́lẹ̀ kí ó wà ìmọ́lẹ̀ sì wà. ó tán. Ṣé ẹ rí gbogbo júújú inú ayé yín ìmọ́lẹ̀ Ọlọ́run ó máa tàn sínú ẹ̀. Àmín Jésù. Gbogbo júújú tó wà láyé yín ìmọ́lẹ̀ Ọlọ́run á tì í dànù. Àmín. Ẹ máa rá àánú gbà o àánú Ọlọ́run ó máa wọnú ayé yín. Ẹ wo àdúrà náà la máa gbà. Mi mọ̀ bóyá ẹ máa lè ní orí ọ̀fẹ́ láti lè wà ní àyíká fún odidi ọjọ́ kan. Àwọn bí sì báyìí o. Bọ́dà Sàámú kí ni mo ń ṣe má ṣe báyìí pásítọ̀ ṣẹ̀rí bó jẹ́ ọjọ́ 3 kódà bó jẹ́ ọ̀sẹ̀ kan ṣetán. Tó bá jẹ́ bẹ́ẹ̀ ẹ tẹríba ẹ jẹ́ á gbàdúrà Ọlọ́run á gbórúkọ yín ga ẹ gba ọpẹ́ wa. Ọlọ́run ìmọ́lẹ̀ ó yá tan ìmọ́lẹ̀ rẹ. Àmín Jésù. Sínú òkùnkùn arákùnrin ó yá tan ìmọ́lẹ̀ rẹ. Àmín. Kábọ̀ kan ò sí níbẹ̀ o Sammu bọ́dà Sammu Alajo èmi fẹ́ gbọ́.
Ṣé ọmọ mi ni? Ọlọ́gbọ́n ọmọ yín náà gbogbo eléyìí tẹ̀ ń ṣe yìí. Tó o bá dé wà mọ̀ mi, ṣé o mọ pásítọ̀ sọ bẹ́ẹ̀? Mo mọ̀ wọ́n, mi ò rí yín fi sà. Bọ̀dá Sàámú ẹ má gbàṣẹ́ lọ́wọ́ wa náà. Kí ni kò tó ń ṣẹlẹ̀ bíbá yín náà? What's happening here? Kí gbogbo eléyìí àbí kí ló wí? Bọ̀dá Sàámú kí lè wá ṣe ń bí? O mọ̀ mi ọ̀gá ẹ̀ ni mo wá rí, ṣọ́gà yín wà lé, olóyè important. Wọ́n wà lé. Sọ́sọ́kè ọlọ́gà ẹ̀ burú. Àbí kí ló sọ ọlọ́gà yín burú? Mi gbọ́ tó sọ, ṣé ọlọ́gà wọn burú àbí kí ló ń wí? Ọ̀gá yín mo fẹ́ wá. Hello madam, Ọlọ́run ló ṣọlá. Ẹ má bínú pé mo kàn dédé wọnú ilé yín. Torí ẹ rubbish mi kúrò nínú ilé yín the other time ni. Olóde wà mí. Ọ̀rẹ́ mi ló dé, olólùfẹ́ fẹ́ rí yín. This is my friend. Èwo ni kẹ́ ṣẹ̀ṣẹ̀ máa fojú wọlé. Ẹ mọ̀ pé ìtànsán oorun gan ló fún rẹ̀. Ó ní. Bọ́láńlé. Bọ́láńlé. Kí ni mo ṣe fún ẹ? Mo ṣe máa ń wọ emotional by má tó ké. Mi ò mú ẹ rí. Àjọ tán. Mo mú ẹ gẹ́gẹ́ bí àbúrò. Nítorí àwọn dáadáa tó ti ṣe fún mi. Tí mo fi rò pé yọ̀ gidi ni ẹ. Kí ló ń ṣẹlẹ̀? Sọ bẹ́ẹ̀. Ṣé bóun rè? Tí mo máa ń fi owó ránṣẹ́ sí ẹ pé kò bá mi kọ́ rè. Kò sígbà tó béèrè owó lọ́wọ́ mi tí mi ò kì í fi ránṣẹ́ sí ẹ. Ṣé kò kọ́ ló nílé? Mo wá dẹ̀ tí ò mọ̀nà lé mọ́. Olúmọdímọdí, àjàmọdímọdí, olúlànà, ọ̀nà ire ni mo tọ̀. Òjúgbèmí, má fojú mi sọlẹ̀. Ọmọ ọlọ́jà, fèrè ajé wá mi rí o. Sista, ẹ kú jókòó. Iṣẹ́ tẹ́ gbé fún mi mo ti yẹ̀wò fínífíní. Sista, mo ti túṣu désàlẹ̀ kòkò. Ṣẹ́rí ẹ lọ fọkàn yín balẹ̀. Bọ̀dá Àjàó ẹ bẹ̀rẹ̀ nìyẹn, èwo ni lọ fọkàn bá ọ̀rọ̀ fọkàn balẹ̀ kọ́ lélẹ̀. Ó dà pé ẹ understand bí kìíní bó ṣe ń burn heart mi ṣá. A ní bọ̀bọ̀ yóò fẹ́ mi fẹ́ rè. Kó fẹ́ mi kó rórè rò mí rárá. Àfi kó má wá sórílẹ̀-èdè yìí. Tó bá fi lè wá, ó máa bá tèmi jẹ́ ni. Ṣé ẹ gẹ́ẹ̀tì ẹ̀ ni? Sista, a ní ẹ fọkàn yín balẹ̀. Afẹ́fẹ́ ò ní fẹ́ kó má kangi oko lára. Àfi tẹ́wé ò bá mì mọ́ nìkan ló kù. Sista, àfi tó mi ò bá ṣàn mọ́ nìkan ló kù. Ní gbogbo nǹkan tá a máa ṣe ń bíbá ẹni ò ní kan lára mi tó bá wà. Òjò ń rò kò ì dá ẹni ò tó tànà. Sista, tí n bá parí iṣẹ́ tí mo parí ètò tí mo fẹ́ ṣe bí tí mo parí gbogbo ẹ̀ tó kúnná tó bámbám, tí n bá ṣe ń gbélé yín lọ́wọ́ sàbólógùn ṣe ní òòsà ni o. Ṣé ẹ̀yin àti arákùnrin yìí ẹ gbọ́dọ̀ fojú kọra yín mọ́. Kódà kó jẹ́ wípé ọ̀la ọlọ́la yìí ẹ fẹ́ lọ sí ìlú òyìnbó tó jẹ́ ibẹ̀ lárákùnrin yìí wà. Sista, ẹ gbọ́dọ̀ lọ o. Bẹ́ẹ̀ ni débi wípé ẹ wà fojú rinjú tẹ́yin méjèèjì tẹ́ ò ríra yín sójú. Lẹ wá ń dẹ́rù bà mí tó tó yìí. Ẹ ti ní pé ìwọ àti ẹ o ẹ gbọ́dọ̀ ríra yín mọ́. Mo ti mọ̀ nìyẹn pé èmi àti ẹ o ọ̀sán àtòru wọn ò gbọ́dọ̀ pàdé mọ́ nìyẹn. Ìyẹn ló simple jù. Bọ̀dá Àjàó, kókó ni pé kẹ́yin ṣe iṣẹ́ tiyín dáadáa. Sista, a ní kí ẹ fi tó kù dá mi. Kò ní wá sí orílẹ̀-èdè mọ́ rárá. Sista, a ní ẹ dá mi dá. Ẹ fi tó kù yá mi. Kò ní wá sórílẹ̀-èdè yìí mọ́ láéláé. Ẹ gbà mí. Ẹ gbà mí. Ẹni sùúrù. Ó dẹ̀ ṣe kí ni? Ó dẹ̀ lọ ṣoògùn kan ní ẹlẹ́ni ò gbọ́dọ̀ mọ́lé mọ́. Ẹni ẹlẹ́ni tó fún ẹ lówó pé kò fi kọ́lé, ó dẹ̀ lọ ṣoògùn sí pé kó má mọ ọ̀nà ilé ẹ̀ mọ́. Sẹ́ni pé ẹ̀yin tẹ́ ẹ̀ kì í jẹ́ kí wọ́n ṣèyàn lóore rè. Ẹ̀yin tẹ́ ẹ̀ kì í jẹ́ kí wọ́n help àwọn èèyàn rè. Ìnira tó dẹ̀ fi ń ṣe àwọn èèyàn, ìnira tó ń jẹ́ bó ṣe ń jẹ gàba lórí àwọn ọmọọṣẹ́ yìí kò ṣeé fẹ̀dùn sọ. Bọ́ ọ̀rọ̀ ṣe tú síta yìí bẹ́ẹ̀ ni pé àwọn ọmọ ìgbà freedom ni o, àbí bẹ́ẹ̀ kọ́? Bẹ́ẹ̀ ni pé ní freedom ni bó ṣe wà ní
níwọ èèyàn mà ṣe finú tán o ẹni tí ò kì í ṣe bí yín tí ò kì í ṣara ayé yín náà finú tán dé level yẹn ẹ finú tán dé level yẹn òyìnbó kò yẹ kó rí bẹ́ẹ̀ téèyàn bá finú wénú gbà mí ó máa ń jẹ́wọ́ ní kò sí best mọ́ kò sí best mọ́ láyé tá a wà yìí best tó wà láyé yìí best tó wà láyé yìí ṣekú pàdé ni no more bestie no more bestie be careful of bestie the bestie that remain is ṣekú pàdé bestie. wọ́n dẹ̀ máa bá yín sọ wípé kẹ́ ẹ máa wùwà bí ẹ̀jẹ̀ ní ìgbọ́n náà ṣé wèrè níyìn ni. àìmọye advice àti message my dear àìmọye message olówà lórí OAFP YouTube channel lórí YouTube àti sọ different ones lórí ibẹ̀ wọ́n dẹ̀ bá yín sọ́nà ẹ̀tún ní gbọ́ òṣì náà lè máa padà ṣe ṣé wèrè níyìn ni. bọ̀dá Sàámú ẹ rí i pé gbogbo ògo ó ní fún Ọlọ́run báyìí ẹ rí i pé Ọlọ́run ló lágbára ju gbogbo ènìyàn lọ láyé Ọlọ́run mọ ọ̀nà tó máa ń gbà fi gba ẹ̀tọ́ ènìyàn fún ènìyàn òun rè báyìí gbogbo ẹni tó bá rò ó lọ́kàn ẹ̀ wípé òun ní agbára tàbí tó rò ó wípé òun gbójúlé oògùn láti fi bà ti ẹlòmíì jẹ́ bí Ọlọ́run ṣe máa ń kọlu irú àwọn ènìyàn bẹ́ẹ̀ nìyẹn ẹ wo bí Ọlọ́run ṣe kọlu Sọ́ọ̀lù lójú ọ̀nà Damascus. lójú ọ̀nà Damascus kì í ṣe Nàìjíríà o Damascus lọ́nlọ́hùn abroad ló ti kọlù òun náà fi ṣe ṣàpò fún yín yẹn. bẹ́ẹ̀ náà lọ́lọ́run ṣe máa ń kọlu ẹni tó bá rò pé òun ní agbára tàbí tó rò wípé òun fẹ́ figagbága pẹ̀lú Ọlọ́run ẹ wo yẹ́sà Ọlọ́run ti gba ẹ̀tọ́ yín fún yín o kò sí ìbànújẹ́ fún yín mọ́. ẹ jọ̀ọ́ ẹ ká gbé madam lọ sí hospital ẹ jọ̀ọ́ báyìí kò give up sí bí ẹ jọ̀ọ́ torí Ọlọ́run. ẹ wo ọ̀rẹ́ mi ni mò ń bá fà lọ́wọ́ ló ti ń kéye o. sorry. bọ̀dá Sàámú ogun tó fi ní mọ̀nà lé mọ́. ẹ jẹ́ gbàdúrà fún wọn bóyá ó ṣeé ṣe kọ́ lọ́run rà wọ́n padà. ẹ lọ gbà sọ̀rọ̀ má sunkún mọ́ ṣe bóun tẹ̀ tí mọ̀nà lé ohun tí ò ní jẹ́ kó mọ̀nà lé ẹ̀ mọ́ Ọlọ́run ò ní jẹ́ kó rí Ọlọ́run á gbàkóso ayé ẹ̀ orúkọ Jésù. Sammu Alajo. Sammu Alajo. Sammu Alajo. Sammu Alajo. Oṣù bá tán mo fẹ́ gbowó mi. Sammu Alajo. Oṣù bá parí mo fẹ́ gbowó mi. Sammu Alajo. Sammu Alajo. Máa gbó owó mi. Wọ́n fẹ́ fowó ṣe nǹkan rẹ̀ ní fún wọn ní owó wọn. Máa gbó owó mi bó pẹ́. Má yára wájú tibí fún wọn lówó.